mo fẹ́ fi àsìkò yìí sọ fún wa wípé ṣẹ́rí stage tá a máa ń sọ gbogbo ìgbà celebration jubilation a máa ṣe o a máa ṣe pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ṣùgbọ́n mo fẹ́ fi àsìkò yìí sọ fún wa wípé ńgbà tá a bá máa ṣe pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run kò ní ìdí pé à ń pariwo pé kí èèyàn kan jáde ẹ máa jáde fúnra yín ni kò ní ìdí láéláé kò ní ìdí ká sọ pé kẹ́ jáde mọ́ ẹ máa jáde fúnra yín ojú yín báyìí ẹ ti fi rí i pé ó ti dandan ká lọ fọpẹ́ àtìyìn fọlọ́run lóòótọ́ ká fògo fọlọ́run ká jójó ayọ̀ kínú wá dùn ká kọ́run ṣí sílẹ̀ pé yes àyìn ọlọ́run ẹ máa rí in fact mo lè sọ fún yín pé kò kí n ṣe secretariat lẹ máa wá torí by then àwọn adelé ti ń ṣe ìjọba ní secretariat the biggest stadium tó bá wà nílùú kọ̀ọ̀kan lórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ibẹ̀ la máa ti lọ ṣe àjọyọ̀ mo lè sọ yẹn fún yín mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ́sìn the biggest stadium tó bá wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ibẹ̀ la máa ti lọ ṣàjọyọ̀ ibẹ̀ ni but secretariat rọ kò nídìí mọ́ at that time tẹ́ bá ní a máa jáde láti ṣe celebration jubilation ẹ máa rí àwọn adelé nínú secretariat ẹ máa rí i pé ọmọ Yorùbá ti gba gbogbo bọ́dà ẹ̀ bí yẹn ṣe máa jẹ́ àtìlẹ́yìn Ọlọ́run ẹ má wọrí bó ṣe wà nìyẹn mo ń gbọ́ pé àwọn kan sọ pé ọ̀nà ni ó ń gbà àsìkò ẹ má sọ bẹ́ẹ̀ o ṣe mọyì ọdún tí gbogbo ìṣòro dààmú yẹn táwọn ọ̀tá yín fi wà nínú ìlú tá a ti kúrò ṣe mọyì ẹ má sọ bẹ́ẹ̀ rárá ẹ ní sùúrù gidi ẹ jà ní sùúrù fọlọ́run ẹ jà ní sùúrù fọlọ́run o ṣe mọ̀ pé ìgbésẹ̀ kan tó yẹ kí ẹ gbé ìgbésẹ̀ jíjáde lóòótọ́ a lè sọ pé kò ń ṣe fault yín but mo lè sọ fún yín pé àkọ́kọ́ nígbà tí mo ṣe damage control tí mo sọ fún wọn pé ìjayà ni ìyà ń jẹ wọ́n àwọn tí mò ń bá sọ̀rọ̀ ni pé ìyẹn gan ló yẹ kó bínú wọn nù kán fi bọ́ta mo ní tẹ́ bá wo side voodoo wo side voodoo torí normal ẹ̀ ń wò abnormal ni ó ń ṣẹlẹ̀ ní ìlú tí a ti kúrò abnormal ni o ẹ má fojú abnormal wò kó dàbí gbogbo ìlú káàkiri ó yàtọ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní analyse nǹkan tó ń jẹ́ voodoo pé wọ́n mú wọn níyè wọ́n oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn mo analyse ti àwọn churches àwọn fúnra wọn verify ẹ̀ mo analyse ti àwọn mosques wọn verify ẹ̀ mo analyse àwọn ológun tó ń gbógun fún wọn verify ẹ̀ gbogbo ẹ̀ náà wọ́n verify yes with proofs ni àwọn á rí pé òkè ó tọ́ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n verify gbogbo ẹ̀ wọ́n verify ẹ̀ mo ń ṣe ti rí so kì í ṣe pé bóyá ìyà tó ń jẹ wọ́n ò jẹ wọ́n tó ó jẹ wọ́n jù bọ̀tẹ́ ìtàn tún ṣe kún yín kọ́ iṣẹ́ lásán iṣẹ́ òṣì ìyẹn lásán fúnra ẹ̀ ìyẹn gan voodoo ká má ì tí wà ni wọ́n tún fi àfikún sí i mo ní ẹ mọ̀ náà ìyẹn lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ló wá ṣàánú mi náà wá fi gbọ́ pé òótọ́ ni mo ní ó daṣẹ́ àwọn ọmọ tó lọ tagolo tán fowó sínú àpò mo ní òun rè print out ẹ̀ rè òun rè 100 just 100 mo níṣẹ́ ti rí 200 500 àwọn tí wọ́n rò pé 1000 something ni mo níṣẹ́ rí kì í ṣe pé wọn ò fẹ́ fídíò rèé ó wù wọ́n àwọn náà ní lọ́wọ́ mo ní so àti jáde yìí náà ní nǹkan gbélẹ̀ ní iṣẹ́ burúkú tán sà ní wọ́n wá lókè ó ti yá wọn òun lọ́lọ́run fi bá ń ṣẹ́gun yẹn ló wá di pé àwa bẹ̀rẹ̀ sí tún gbégbèsè mi pé ká lè remove encroachment ní o orílẹ̀-èdè ti dúró bẹ́ẹ̀ ni mo sọ fún ìkírà àgbáyé so ẹ̀yin wèrè tẹ́ ń ṣe wèrè kan tẹ́ ń sọ pé ẹ ní àìdíà kan ẹ ṣe àìdíà wèrè wo lẹ́ni kí ló dé tẹ́ ẹ lo àìdíà yín láti yọdún yìí àbẹ́ ẹ̀ mọ yọdún tí ìyà ti ń jẹ ìran Yorùbá ni kí ló dé tẹ́ ẹ lo àìdíà yín mo ń sọ fún yẹn kó àìdíà yín sínú ọ̀sẹ̀ kó sínú òkun ẹ wọnú ọ̀sà kún kẹ wọnú òkun lọ kẹ ya wèrè wọnú ẹ lọ àìdíà wo lẹ́ni à ń sọ fún yín pé Ọlọ́run fún rẹ̀ ló gbé kalẹ̀ Ọlọ́run ló rìn Ọlọ́run ló ń ṣe Ọlọ́run ló ní blueprint gbogbo ẹ rò pé gbọ́jọ́ Ọlọ́run lọ ni tá a bá fẹ́ sọ̀rọ̀ gan ní normal man level ẹ̀gbọ́n ẹ ní làákàyè tó mi ni mi dẹ̀ ń sọ fún yín pé mi ò lo làákàyè tèmi gan fúnra mi nítorí Ọlọ́run gbé kalẹ̀ ni ọgbọ́n wèrè wo lẹ́ni àìdíà wèrè wo lẹ́ni ẹ lọ já wèrè yín dànù sínú òkun sínú ọ̀sà ẹ wà láìní pẹ̀lú ètò Ọlọ́run gbélé fún wa yìí ẹ̀yin tẹ́ dólóró títọ́ àdó ẹ jẹ́ ká ṣe káyé rí i pé òótọ́ ọmọ ológo ni Ọlọ́run ó ṣe wá lógo adẹ̀rógo wa lò Ọlọ́run bá ṣèyanu
ilẹ̀ Yorùbá ti dúró, mo fẹ́ sọ yẹn fún yín confam, ìyẹn ò yí padà táyé máa fi parẹ́. So ẹ̀yin tẹ́ bá ní idea kankan ẹ̀ ń dá ẹ̀ṣẹ̀ ní crime ẹ̀ dẹ̀ máa gbà tí yín máa bá yín o, bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo rò pé ẹ ti gbọ́ Gbádélé ti sọ fún yín pé gbogbo àwọn tó wà ní àtìmọ́lé ilẹ̀ Yorùbá a máa release wọn, òótọ́ ni, torí òfin ìlú míì náà fi tì wọ́n mọ́lé, so a lè tì wọ́n mọ́lé, a máa yọ wọ́n kúrò, ó ní bá ṣe máa ṣe pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. Ṣe pé ó gbẹ́ ti empty, so ẹ̀yin tẹ́ ń ya wèrè ń sìn, àìmọye yín tó máa wọnú bẹ̀, oríṣiríṣi lẹ máa gbà, tíkẹ́ẹ̀tì oríṣiríṣi lẹ máa gbà, èyí tí ò ní jẹ́ ọmọ Yorùbá mọ́nu yín ẹ ti gba tíkẹ́ẹ̀tì, fúnra yín lẹ sọ bẹ́ẹ̀ o, àwa kọ́ la sọ, fúnra yín lẹ sọ bẹ́ẹ̀. Ẹ̀wọ̀n tó yẹ pé máa wẹ̀ wọ́n nu yín, fúnra yín lẹ sọ bẹ́ẹ̀, kò sí ètò kàn wá. Àwọn tó bá dẹ̀ pé nu yẹn fẹ́ para yín torí ẹ̀yin tẹ́ ń roku síra yín, tẹ́ ń fi kú léra yín, tẹ́ ń fi kú wára yín, ẹ̀yin máa kú, ilẹ̀ máa ga jù lọ, ẹ̀ ní sí lórí alààyè mọ́. Pẹ̀lú àṣẹ t'Ọlọ́run fi dáyé àti ọ̀run ní agbára ẹ̀jẹ̀ Jésù, ẹ̀ tún sí lórí alààyè mọ́. Ẹ ti kú, ẹ̀ tí mọ̀ ni wọ́n ti gbé yín sí ni. Ẹ wà lórí alààyè yín sọ̀rọ̀ ikú sọmọ Ọlọ́run, ẹ̀ ń sọ̀rọ̀ kú sẹ́ńtọ́ Ọlọ́run ránṣẹ́, ẹ̀yin náà ti kú náà. Ẹ ti kú, àwọn ò ní kú, alààyè la wá o. Èmi Adélé gbogbo wa tá à ń ṣiṣẹ́ takuntakun yìí, gbogbo wa pátá t'Ọlọ́run gbé dìde, alààyè la wá. Alààyè ni wá lórí ilẹ̀ alààyè o, àwọn òkúkú kankan bí ò ṣe yíyè. Alààyè náà gbóǹta ní pátá ò ní kú, ẹ̀yin lẹ máa kú o. Ẹ máa kú, ẹ̀yin lẹ máa kú. So mo lè aṣọ yín pé a máa jubilate gidi, ṣe rí side jubilation yóò máa sì múṣẹ, but kò wá ń ṣe bẹ́ẹ̀ ṣe rò irọ́ o, ẹ má worry. Tẹ́ bá máa fi bọ́ síta secretariat kọ̀, àtọ́rọ́ àwọn adelé wà ní secretariat tó ń ṣiṣẹ́, a máa lọ celebrate ní the biggest stadium tó bá ṣáà ní ìpínlẹ̀ tá wà ní, bó ṣe wà nìyẹn. Tó bá yá ẹ máa gbọ́ gbogbo details ẹ̀ lẹ́nu àwọn adelé, lẹ́nu olórí adelé fúnra ẹ̀ náà. So ẹ má worry, nǹkan t'Ọlọ́run ti ṣe ni. Orílẹ̀-èdè Yorùbá ti dúró, ó ti dúró dáadáa. Mo wá fẹ́ sọ nǹkan fún wa. Mo fẹ́ ká ní àwọn àlàyé kan lọ́wọ́ tó ṣe pàtàkì, torí ìgbà tí kinní ìṣẹ̀lẹ̀ a ti mọ̀ pé yes final stage náà dẹ̀ ti ṣe, Ọlọ́run ti ṣe ìyanu, a ti ní sovereignty wa. Ṣé nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ ṣe o, nǹkan tí ò yá àwọn èèyàn. In fact ìgbà tá a fẹ́ ṣe declaration a sọ wípé in reclaiming back, kan tá a sọ nìyẹn, our nationhood, òun ni declaration tá a ṣe, à ń reclaim back. So kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ jẹ́ orílẹ̀-èdè, láti àtètè kọ́ṣe lọ́lọ́run ti dá wa lórílẹ̀-èdè. Ẹ lọ wo definition nation, àti àtètè kọ́ṣe lọ́lọ́run ti ṣe fún wa. So kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ jẹ́ so ìgbà tá a ṣe declaration a ní in reclaiming back, à ń gbà padà nǹkan tó jẹ́ tiwa, à ń gbà padà. So a padà sí orílẹ̀-èdè, òun ni declaration. A padà sí orílẹ̀-èdè wa, kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ jẹ́ orílẹ̀-èdè, a ṣẹ̀ṣẹ̀ ń pera lórílẹ̀-èdè. Èèyàn kan kò fún wa ní, Ọlọ́run ló ṣe yẹn o, àtọ̀run wá ni o, torí bọ́lọ́run ṣe fóníkálùkù káàkiri àgbáyé ni o. Ó dá orílẹ̀-èdè káàkiri àgbáyé, bọ́lọ́run ṣe nìyẹn. So orílẹ̀-èdè a reclaim back. Ṣé wá rí ti April 12, 2024 sovereignty wa a reclaim back. A ní sovereignty tẹ́lẹ̀ o, torí à ń gbégbé ayé, à ń ṣèjọba, à ń gbégbé ayé advance gidi pàápàá, tá a ti lọ gan lókèlókè. So our sovereign tẹ́lẹ̀ táwọn olórí burúkú tó dé, àwọn aṣọ̀run wájú mọ́ tí ẹ̀yìn kan tó dé. So èyí tí a ṣe yẹn kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ àbí a kàn decide pé a ṣe ó tì. Once tá ti jẹ́ nation a máa lo sovereignty wa. Mo máa ń sọ ọ̀nà méjì ni, a ti lo apá kan, ó kù ká lo apá kejì. Mo máa ń tẹnu mọ́ gbogbo ìgbà. Ọlọ́run ló rìn, ó ti ṣí gbogbo ilẹ̀kùn sí, ó kù ká jáde main gate ní adẹ̀ láti bọ́ta. Torí kí wá ní gbogbo gate tá a ṣí tá a bá lè bọ́ta gbangba. So a láti ṣe, a láti tún gbà, ṣé bá ti gba nation wa padà, a láti gba sovereignty wa padà. A ever sign of sovereignty Yorùbá rí. But ìgbà táwọn ajagun gbalẹ̀, àwọn olè, àwọn gbogbo ẹ̀ tán kóra wọn sínú military Nigeria tán dé, nítorí àwọn ni àwọn amúnisìn máa ń lò. Nígbà tán dé wọ́n mú wọn da gbogbo ẹ̀rù. Òun ló fi dàbẹ́ ní pé wọ́n gbé sovereignty wa pamọ́. A sign it off, wọ́n gbé pamọ́, wọ́n suppress ẹ̀, wọ́n gbé wálẹ̀, wọ́n gbé tiwọn sókè. So a tún padà sí sovereignty wa ni, kì í ṣe pé bóyá
àṣẹ̀ṣẹ̀ ṣe irọ́ ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó ti wà látẹ̀tẹ̀tẹ̀ kọ́ ṣe ó ti wà ń bẹ̀ agbépadà ni. So nǹkan tó ti ṣẹlẹ̀ yẹn wọ́n ń ṣe lẹ́ẹ̀mejì bí àwọn wèrè tó ń sọ̀sọ̀kúsọ ń gbà ká máa lọ declare níbo nílùú wo lẹ fẹ́ ṣe níwájú àwọn wo ẹ̀yin wo lẹ tẹ̀ fẹ́ sọnù àwọn iṣẹ́ yìí fọ́ wọn náà ẹ̀yin wèrè játijàti ta ni ò mọ̀ yín ẹ fẹ́ mọ ọmọ ṣe ń júwèé yín ṣá ọlọ́run ò á dáa kẹ lọ sars pamọ́ síbì kan kẹ gbọ́ ọmọ ṣe ń júwèé yín kẹ gbọ́ kẹ lọ fetí sí ẹ̀yin wèrè játijàti ẹ̀yin ta ni ẹ̀yin rádaràda à ń bọ̀ tá a máa sọ̀sọ̀kúsọ àwọn kìíní kan yorùbá tá lẹ́yìn ọ̀rọ̀ yín tẹ̀kọ́ ló wà lẹ́ǹsìn ẹ jọ ẹ jẹ́ kí àwọn èèyàn wa kàn fọkàn balẹ̀ o ọ̀rọ̀ Thomas kọ́ ò ṣẹlẹ̀ ẹ má doubt o eléyìí gedegbe ni ẹ mọ̀ pé Thomas fúnra ẹ̀ gan tó bá ti ráàrí dájú ó ń gbà fọlọ́run ni bẹ́ẹ̀ ni àdídájú leléyìí kẹyà àgbà pé ó ti ṣẹlẹ̀ ọlọ́run ló ṣe o kò ní kankan ṣe pẹ̀lú àwa ọlọ́run ló ṣe ó kàn rán wa ni o ọlọ́run rán wa ní ó tún bá wa jẹ ni o fúnra rẹ̀ ló ṣe toró ní ẹkún ti pọ̀ jù ẹ̀jẹ̀ ti pọ̀ jù ìran tó ń sin òun ọlọ́run tó yin òun ọlọ́run ìran Yorùbá kí la bá débi tá a wà yìí kí ló fà á kí ló fa gbogbo wà játijàti rádaràda táwọn ọmọ Yorùbá ń hù kí ló fa pé àwọn ọmọ Yorùbá ò sin òun wọn yin òun kàkà yẹn ẹ̀jẹ̀ igbe ọlọ́run wá ṣàánú wa ó wọlá májẹ̀mú àwọn èèyàn wa tó ti rán wa nígbà kan rí nínú gbogbo ẹ̀sìn ó wọlá májẹ̀mú tó ṣe pẹ̀lú wọn pé ìran wa ò ní parun ọpẹ́lọpẹ́ májẹ̀mú yẹn o ẹ má jà tanra wa o bí ò bá ń ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀tá yìí wọ́n ti parí iṣẹ́ òótọ́ mo sọ fún yín tí mo mọ̀ ni wọ́n ti parí iṣẹ́ tó jẹ́ pé ẹ̀dá alààyè kan ò lè yí padà bí tẹ́ ti máa mọ̀ pé Ọlọ́run ló ń jẹ́ èmi nìyẹn ẹ̀dá alààyè kò lè yí padà lẹ́ẹ̀fi mọ̀ pé Ọlọ́run ló rìnrìn yìí òun ló ṣe fún rẹ̀ dédé ìgbà dédé àsìkò òun ló ṣe o so ẹ má jẹ́ ká doubt ẹ ṣé èèyàn ń doubt tọ́lọ́run ṣe ni àbí tọ́lọ́run bá ṣoore fún ẹ tó ra mọ́tò fún ẹ àbóralé fún ẹ ṣé wàá máa doubt pé ilé ẹ̀kọ́ lélẹ̀ ìwọ kọ́ ló ní mọ́tò àbọ̀ Ọlọ́run fún ẹ lọ́mọ irọ́ ò tí bímọ irọ́ ò tí lọ́mọ oore tọ́lọ́run bá ṣe fún yàn àjẹmọ́nú ni especially tí wọ́n bá dó lórí òtítọ́ àti òdodo títí láíláí ni oore DIY oore gidi oore confam àì máa tó rí ó kù díẹ̀ ẹ̀yin tẹ́ tún ṣì ń doubt ó ti hàn báyìí ó ti hàn èyí tó kù ní performance kí ìjọba adelé kan bẹ̀rẹ̀ sí ní perform kẹ́ bẹ̀rẹ̀ sí ní rí dividend direct kò sébi kò sí yà kò sóṣì yẹn mọ́ èyí tó kù ní performance ló kù o but àwọn tó encroach yìí ń kọ́ wọ́n mú wọn gbé gba encroachment dání invasion aggression terrorism attack gbogbo ẹ̀ wọ́n gbé dání lórí ilẹ̀ wa wọ́n á rò pé àwọn máa mú jẹ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ láíláí oore tí Ọlọ́run máa ti ṣe fún wa ni tó bá mọ ọ̀nà tí Ọlọ́run gbé gbà tó bá mọ bọ́ọ̀lọ́run ṣe wá mọ̀ pé yes Ọlọ́run ló ṣe lóòótọ́ ó kọjá agbára èèyàn èmi gan mo mọ̀ pé yes gbogbo ìgbàlẹ̀ mi tiẹ̀ mọ Ọlọ́run látìlẹ́yìn mo mọ̀ yẹn ṣùgbọ́n ẹ mọ̀ pé kẹ́ ní ẹ rí Ọlọ́run ẹ rọ́wọ́ Ọlọ́run ẹ rí àánú Ọlọ́run ẹ rí ìyanu Ọlọ́run mo rí confam ni kò yí padà Yorùbá nation tá à ń pè which is látayébáyé Yorùbá nation ni wá from there are the sovereign independent Yorùbá nation from there are the Democratic Republic of the Yorùbá ó tàn so àwa IYP ẹ jẹ́ àfọkànbalẹ̀ àwọn kan ní right o kì í ṣe dandan o láti sọ pé kò táwọn lọ́rùn o àwọn ò fẹ́ bẹ́ẹ̀ o kò yí padà kò yí nǹkan kan padà wọ́n ní right àti lọ sí Nàìjíríà bíbikíbi tó bá wọn bó wọn kan lọ sọra wọn sí kòtò kò kàn anybody bọ̀ tí pé kẹ́ wá sọ pé kò tẹ́yìn kan lọ́rùn kí ló kàn wá ìyẹn ò yí padà ṣe fẹ́ yí padà pé à ń ṣe Yorùbá ni àbílẹ̀ wa kọ́ ni àbúrò-èdè wa kọ́ ni kò sí nǹkan tẹ́ lè ṣe yìí Ọlọ́run ti ṣe yẹn ó ti ṣe àwa la nílẹ̀ ọmọ onílẹ̀ ni wà lè yí padà pọ́mọ onílẹ̀ kọ́ ni wà the only thing tẹ́ lè ṣe tí ò bá tẹ́ náà ni pé kẹ́ ẹ kúrò kẹ́ yọra yín dànù kẹ́ sọra yín nù ń tẹ́ lè ṣe nìyẹn bọ̀ tí pé kẹ́ ẹ má sọ ẹ̀yin lọ́wọ́ sí o kò ní dáa fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀sọ̀kúsọ ń gbà yẹn mi ò tí ráyè yín o mò ń bọ̀ lórí yín ẹ declare wanted ẹ para yín ni o ẹ treason ni o ẹ ṣe kinní kan ni o wanted ni o kinní kan ni o gbogbo yín pátápátá ní ikú àrùn ìbànújẹ́ òfò máa wọ́n tí ó dẹ̀ máa rí ó máa pa yín gbogbo yín pátá àti iléeṣẹ́ tó kọ́ àtẹni tó fọwọ́ kọ́ àtẹni tó fẹnu sọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò yí padà ọ̀run gbọ́n tí mo sọ ayé gbọ́n tí mo sọ yìí kò yí padà gbogbo yín tẹ́ dìde ẹ̀ta kò nígbà yẹn tẹ́ ń sọ oríṣi tẹ́ ń sọ tẹ́ ṣì ń ṣe dìsìn tẹ́ ẹ̀ yí padà gbogbo yín máa ṣòfò
gbogbo tó ń jẹ́ ìbànújẹ́ ló máa wọnú ayé yín, gbogbo tẹ́ ń rí tó ń dùnnú yín tó ń múnú yín dùn ó máa di ìbànújẹ́ nínú ayé yín, gbogbo tẹ́ kó jọ pátá ó máa di òfò, ó máa di ìparun. Ẹ máa ṣòfò, ẹ máa parun, ẹ máa rí ìdààmú, ẹ máa rí wàhálà, torí ó ti yẹ kí ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ní rí ìgbádùn láti ìgbà yẹn tó ti yẹ kán máa rí oríṣiríṣi oore, ẹ̀yin wá ń dènà ẹ̀. Gbogbo nǹkan tó jẹ́ oore nínú ayé ó ti bẹ̀rẹ̀ sí rí ìdènà. Gbogbo ibi tẹ́ ẹ bá dé ẹ máa kàbùkù ni, ayé máa pòṣé sí yín, ayé máa bínú sí yín. Ẹ ní ṣeré mọ́ láyé, ẹ ní gbélé ayé ṣeré mọ́. Ẹ̀yin ilé iṣẹ́ tẹ̀ ń kọ́kọ́ kúkọ, ẹni pépà ní, rédíò ní, TV ní, gbogbo yín pátá lọ́kùnrin lóbìnrin, ẹ ti ṣòfò. Ilé iṣẹ́ yín máa pàdánù, máa pòfò, ilé iṣẹ́ yín máa parun, ẹ̀yin gan máa parun lórí ilẹ̀ alààyè. Bó ṣe rí nìyẹn. Ẹ̀yin tako dídì ìran ọmọ Yorùbá, ayé máa tako, ọ̀run máa tako yín, gbogbo tọ́lọ́run dá tó fi àṣẹ dá máa tako yín, afẹ́fẹ́ máa tako yín, ìjì máa tako yín, omi máa tako yín, iná máa tako, ilẹ̀ máa tako yín, ó máa gbé yín mì, gbogbo máa pa yín run. Gbogbo tẹ́ bá ń ṣe láyé kò tún bọ́ sí ọ̀nà mọ́, kò tún bọ́ sí rẹ̀ mọ́, ẹ ti rí bá ti ṣe mọ́ ẹ̀ lọ́rọ̀ náà gbégbà mọ́. Bó ṣe rí nìyẹn, kò yí padà, gbogbo yín máa pòfo, ẹ máa pàdánù. Bó ṣe rí nìyẹn, kò yí padà, láṣẹ tọ́lọ́run fi dáyé àti ọ̀run. Ẹ máa pàdánù gidi, gbogbo tó ń múnú yín dùn, tó ń múnú yín dùn, tẹ́ ń ṣe gàlàgàlà lé lórí, gbogbo ẹ̀ máa parun. Gbogbo tẹ́ fi ń jẹ́ èèyàn ó máa wọnú ìparun. Gbogbo tẹ́ fi ń pera yín ní alágbára, onípò, oníkìíní kan, ipò yẹn máa kó lọ́wọ́ yín, agbára yín máa kó lọ́wọ́ yín, ẹ̀mí máa jábọ́, òfò ló máa já sí fún yín lórí ilẹ̀ alààyè. Ẹ tún ní símọ́ lórí ilẹ̀ alààyè, torí gbogbo yín tẹ́ pé ikú máa wá bá yín. Gbogbo ọ̀nà tí ikú fi ń pani ló máa fi pa yín, ọ̀nà tí kò fi pani ló máa tún fi pa yín. Bó ṣe máa rí nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń ro ìbànújẹ́, tẹ́ ń fẹnu yín sọ̀rọ̀ ìbànújẹ́ inú ọ̀rọ̀ òfò, ìbànújẹ́ máa wọnú ayé yín, òfò máa wọnú ayé yín, torí nǹkan tẹ́ sọ ni nǹkan tó wù yín ni, ó dẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ nú ayé yín. Ẹ̀yin olórí burúkú olùṣe yìí. So bí ìran Yorùbá ṣe ń jìyà tó wọ́n kú, tí yà ń jẹ wọ́n, tí tọ́lọ́run ò dẹ̀ fìyà jẹ wọ́n, òun ló tẹ́yìn lọ́rùn. Ẹ̀yin wà ní ipò, ọmọ tí yín wà òkè, ẹ̀yin ṣe bó ṣe wù yín, ẹ̀yin wá ń ṣe gàlégàlé. Ọ̀run ti bínú sí, ayé ti bínú sí yín. Ọba tó dá ayé àti ọ̀run, gbogbo tó ń jẹ́ ìbínú láti ọwọ́ ẹ̀ ó ti sọ̀kalẹ̀ sínú ayé yín, ó sọ̀kalẹ̀ sínú ìdílé yín. Ẹ wá ní rí nǹkan kan ṣe sí o. Gbogbo àwọn tẹ́ ń pè, àáfàá ni o, wòlíì ni o, kìíní kan tẹ́ ń pè, títí kan ìjìn àjọ̀nú tẹ́ ń pè, gbogbo wọn ti jóná, wọn ti parun. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Gbogbo wọn ò rí bá ti ṣe, wọn ò rí ọ̀nà gbégbà. Wọ́n á pe Ọlọ́run ò ní dáhùn, wọ́n á pe ayé ò ní dáhùn, wọ́n á pe gbogbo tọ́lọ́run fàṣẹ dá kò ní dáhùn. Kàkà yẹn iná ló máa jẹ́ fún wọn, ó máa jó wọn pa ni, ó máa di ìdànù ayé wọn, ó máa bá wọn pa, ó máa bẹ́ wọn pa ni, ó máa pa wọn run ni. Ẹ̀yin olórí burúkú olùṣì wọ̀nyí. Àwọn èyí téèyàn ń jẹ, tí à ń jẹ, tí wọ́n pa, tí wọ́n kú toríṣiríṣi, tí wọ́n tún pa wọ́n, àwọn yẹn ló dáa, kò ní dáa fún gbogbo yín, gbogbo yín máa ṣòfò ni, ẹ máa kú kò jíjẹ, ẹ máa kú kò ìparun ni. Ètò pọ̀ ní ìwọ̀n ní rókò ẹ̀, olórí burúkú ni ìyẹn olùṣì játijàti wọ̀nyí.